ọ̀kan pàtàkì láti dínkù onírúurú àwọn ìwà ọ̀daràn tó di fọ́lẹ́kákò láwùjọ kí irú bí àwọn ìwà náà bá lè di ohun àfẹ́yìntì eégún aláré ń fi ṣọ́. Èyí ló ṣokùn ìgbésẹ̀ gíwá ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà láti gbé ètò ìlàlọ́yẹ̀ kalẹ̀ èyí tó ní àjọṣepọ̀ pẹ̀lú àwọn ẹ̀ka ECAF pẹ̀lú àwọn ọlọ́pàá láti ṣe ètò ìgbógunti ìwà ẹgbẹ́ òkùnkùn pẹ̀lú ìpolongo ìgbógunti onírúurú àwọn ìwà náà èyí tí wọ́n rà lé ìwọ́de láti la àwọn ará ìlú lọ́yẹ̀. Ìwọ́de náà ló bẹ̀rẹ̀ láti Ìṣẹ́rí Ọlọ́fin lọ forí sọ òpópónà márosẹ̀ Lásù Ọ̀jọ́ títí lọ dé agbègbè Ìdímù pẹ̀lú ọ̀pọ̀ yanturu ènìyàn ìlú tí wọ́n darapọ̀ mọ́ ìwọ́de náà ní agbègbè Àlímọ̀ṣọ́ tó wà ní ìpínlẹ̀ Èkó. Olùdarí ẹ̀ka POCACOF Ọlábísí Òkúwòbí túbọ̀ tẹnumọ́ nípa akitiyan àti ìlàkàkà gíwá ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà láti rí wípé ìwà ọ̀daràn di ohun ìgbàgbé láwùjọ. Bákan náà ni nínú ọ̀rọ̀ ààrẹ ẹgbẹ́ ti Eagle Crime Awareness and Prevention Initiative Ambassador Samuel Eniola fi ìdùnnú ọkàn rẹ̀ hàn lórí ọ̀pọ̀ yanturu ènìyàn tí wọ́n túyáyá jáde lo àsìkò náà rọ àwọn ọ̀dọ́ láti jọ̀wọ́ jẹ́ ohun èlò tí yóò mú ìyípadà wáyé fún ọjọ́ iwájú tó ń bọ̀ wá. Ètò ìwọ́de ṣíṣe ìlàlọ́yẹ̀ náà ló jẹ́ ọ̀kan pàtàkì tó ṣe àfihàn ìkópa ọ̀gá ọlọ́pàá ẹkùn ti Àlímọ̀ṣọ́ lábẹ́ ìjọba ìbílẹ̀ náà. Bákan náà ló ṣe àfihàn ọ̀gá ọlọ́pàá tó mójútó ètò ọgbọ́n inú láti agbègbè Ìjẹ̀gùn. Bákan náà ló yọ ìkópa àwọn onímọ̀ ẹ̀sìn Islam àti àwọn ènìyàn ìlú láti onírúurú agbègbè ni wọ́n kópa níbi ètò ìlàlọ́yẹ̀ náà. Kí a tún máa tẹ̀síwájú. Ẹkùn ọlọ́pàá ìpínlẹ̀ Delta kọlu agbo ìkọ̀kọ̀ àwọn ọ̀daràn níbi tí wọ́n ń gbé ṣe iṣẹ́ láabi wọn. Ìbọn AK-47 àti AK-49 àti àwọn ohun èlò alágbára tó bíbà ni wọ́n gbà lọ́wọ́ àwọn ọ̀daràn adigunjalè ọ̀hún nínú ìkọ̀kọ̀ wọn. Kọmíṣánná àbániwọ́ndá Olúfẹ́mi túbọ̀ wá képè fún àjọṣepọ̀ ọlọ́pàá agbègbè láti lè túbọ̀ gbógun ti ìwà ọ̀daràn ní ìpínlẹ̀ náà. Bẹ́ẹ̀ ni oríṣiríṣi àpò ìbọn alágbára àti àwọn ohun èlò mìíràn ni àwọn ọlọ́pàá bá pàdé níbẹ̀. Kọmíṣánná àwọn ọlọ́pàá ẹkùn ìpínlẹ̀ Delta àbániwọ́ndá Olúfẹ́mi túbọ̀ gbé òṣùbà káríláyé fún DPO agbègbè náà fún iṣẹ́ takuntakun tí wọ́n ṣe lo àsìkò náà kàn sí àwọn ènìyàn ìlú láti túbọ̀ máa jábọ̀ ohunkóhun tí wọ́n bá fura sí ní agbègbè tí wọ́n tẹ̀dó sí fún ìrànlọ́wọ́ àwọn ọlọ́pàá. Kí a tó máa tẹ̀síwájú. Gẹ́gẹ́ bí a ti ṣe mọ̀ wípé ipa kíkó tàwọn àgùnbánirọ̀ jẹ́ ọ̀kan gbòógì tí a kò lè fọwọ́ yẹpẹrẹ mú láwùjọ àti níbi gbogbo. Èyí ni àwọn ọ̀dọ́langba méjì tí wọ́n jẹ́ àgùnbánirọ̀ ṣe àfihàn rẹ̀. Àwọn àgùnbánirọ̀ méjì náà ni Chinedu Hilary Asubike ló ṣe àgbékalẹ̀ omi ẹ̀rọ sínú ọgbà ilé Ìdímù Junior High School tó wà ní ìjọba ìbílẹ̀ Àlímọ̀ṣọ́ ní ìpínlẹ̀ Èkó. Ìṣàgbékalẹ̀ omi ẹ̀rọ òmíràn tí wọ́n gbé kalẹ̀ sí agbègbè Ìjàgẹmọ ló jẹ́ ọ̀kan pàtàkì tó wáyé láti ọ̀dọ̀ àgùnbánirọ̀ Asubike Kenechukwu níbi tí àwọn ènìyàn olùgbé agbègbè ọ̀hún ti fi ìdùnnú ọkàn wọn hàn sọ méní méjì ní èdè abínibí. Ẹ gbọ́ ohun tí wọ́n sọ. Ní ìrètí ẹ̀ ti pẹ́ a ti mọ̀ fáwọn ọmọ tá a bí òun ló máa ṣe nǹkan báyìí fún wa ní ìlú yìí. Máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó lọ́ọ́ bá fún wọn ṣe. ọ̀rọ̀ mi fún àwọn tó bá fẹ́ pọ́n mi ládùúgbò yìí ni pé kán bá máa ṣe jẹ́jẹ́ kán má jẹ́ kí ọmọ wọn kó kankan lọ́rùn torí owó ni àwọn ọmọ yìí fi ṣe. Bó ṣe jẹ́ nìyẹn. Ó ti lé lọ́dún mẹ́wàá. Ó ti lé ní 10 years. Eléyìí tán ṣe fún wa àwọn aráàlú kan ṣe kan fún wa ń bí bẹ̀tì kò wà òkè. Ìgbà tọ́nà dẹ̀dẹ̀ wọ́n ní kìyẹn ò lè wúlò ńbẹ̀ yẹn. Àwa mọ̀ pé Ọlọ́run ó tètè bá wa ṣe pé a rí ìmí lásìkò. Tọ́ kò jẹ́ bó ṣe jẹ́ nínú ìròyìn agbègbè tòní tí ń ṣe ọjọ́ Jímọ̀ tó kẹ́yìn oṣù yìí